Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ṣẹ́rí pọ́ìntì kan ẹjọ́ mo kàn fẹ́ jùlẹ̀ ní ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ṣẹ́rí kinní kan wà tí ò yé yín o. Ṣẹ́rí pẹ̀lú wíìlì tí wọ́n ń kà yẹ ẹ understand o. Ìyìn tó wù kí bí o ti gbà láyé yìí tó ti rẹ́kọ̀dù tó ṣàì fún. Wọ́n investigate gbogbo property woman yẹn níbi tó bá sí. Ìjọ tí ó bá sign fún kó jẹ́ ká mọ̀. Ìjọ tó bá sign fún tó sọ pé ebọ́rọ̀ ẹnu wọn jọ ń sọ àti voice note ṣé voice note ti jẹ́ dọ́kúmẹ̀ntì ni. No, wọn kó nǹkan tí mò ń rí fásitì ni pé ṣe mọ̀ pàtí January ló ti ń sọ pé ìpín ọ̀run ló ń rí lọ́ọ̀yà tẹ́rí pé ó wà buoyant láti sọ pé even sẹ̀ mo mọ nǹkan tó wà nínú will mo mọ nǹkan ojú mi ló ṣe ń kọ́ ó ti gbà á kó ṣe dandan kẹ́ rí confirmation pé ìpín ọ̀run ló fún ó lè rà fún wọ́n lè jọ lọ kó rà fún because òun ló ń control ẹ̀. Ìfẹ́ àníjù ló pa woman yẹn. Ṣé rí tí woman yìí bá mọ̀ pé tó ń bẹ́nu wíìlì mi ò gbàgbọ́ kó wà tó mọ tó ń bẹ́nu wíìlì tó bá mọ̀ pé tó ń bẹ́nu wíìlì kò ní sọ̀rọ̀ tó yẹn. Tó bá mọ̀ kò ní sọ. Ẹ tó ń sọ pé òun ti jogún ṣọ́ọ̀ṣì ojogún gbogbo ẹ̀ jẹ́dẹ̀ ní ọkọ ni wọ́n wíìlì gbogbo ẹ̀ fún. Báwo ló ṣe wá mọ̀? Kẹ́rì sà ẹ má yẹ kí n kọ́ mi síbẹ̀ yẹn. Sherry, it's most of my woman yet, woman PAE. I don't know me if I judge. I just want to be on a neutral kitty. But in Coco room loju pe like how lo se ma wo pe o tele ọ̀gá ẹ̀ wá kú tán like wọ́n tún wá sọ wípé after ọ̀gá ẹ̀ kú tán fáwọn siblings ẹ̀ wá ọ̀pọ̀ like wọ́n tún wá mi ò tẹ́jọ́ tó yẹ lọ. So wípé wọ́n gbogbo properties ẹ̀ wọ́n ti lé ẹ̀. Èèyàn kó tún wá lọ ní ètò jẹ́ PA ogun mọ́tò ogun property like no what effrontery. Tí ó bá kí ṣe pé iṣẹ́ rí Ọlọ́run bí ò fi ṣe pé kí ni bí mo ṣe wà yìí lóòótọ́ àwọn family wọn máa àwọn siblings wọn máa ń ṣe yamayama ń gbà mí. Ẹ jẹ́ power tap ẹjọ́ ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ gift o. Ará àta ju ọmọ ìyá èèyàn lọ gbà mí because ará àta mi máa ń loyal sí yàn ju ọmọ ìyá ọmọ ọbẹ̀ èèyàn lọ. Bọ̀ kò ń ṣe dójú level yẹn. I'm a victim. Hey, PA. I'm telling you, me only PA. But onígboyà. Mami, mo ní ẹ̀gbọ́n tí ìgbà tí mo ṣe first ilé tí mo kọ́ ní Naija, mo fi Ọlọ́run bá ṣe rí. Ọ̀rẹ́ àǹtí mi ló jọ, but I was so close to her. Àwọn ọlọ́ba mi handle project yẹn tí wọ́n fi parí ẹ̀. Àwọn ẹbí mi àwọn àǹtí mi àwọn ọ̀bùrá mi wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú pé why did you máa ṣe fi but because I was thinking like okay she has property in that area and she could handle it for me and all stuff and they try that to explain for me I trusted her a lot ti pé mo mọ̀ kò ṣe pé bí i trust the siblings we know but mo kàn wọ́n pé for that area she is the best láti handle it. But I can't saw the need. Even everything you need is on a line more about or online more about a lot of things you saw, but Mumanchi move and one more yummy machine Jacan TM money. But no, I want more yummy you. Like because I won't go and see a command sonic pay like my jam. Ọmọ ìyá ni o mi ò fẹ́ ṣe mọ̀ tó bá ti ní kí tó lọ bẹ front by àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n lè máa sọ̀rọ̀ ẹ̀ pé bí àwọn olùkọ́ fún ẹ ní kíníkan. But I actually know what I'm doing. Ṣé kí iye ò bá nǹkan mi wà but mo kàn ń wò ní pé like tí ní o ẹjọ́ ọlọ́mọ fọ̀rọ̀ lọ́rọ̀ ìbáyọ̀ lẹ́nu because ṣẹ́rí online yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló wà tó yẹ pé kí ọ̀ máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó tó George. Èèyàn gbọ́dọ̀ kọ́ máa ṣẹ́ni ṣíṣú sí ọ̀rọ̀ lọ́rọ̀ because èèyàn gbọ́dọ̀ rí gbọ́ both sides dáadáa kó understand kó digest kó dẹ̀. Ẹ jẹ́ power tap ẹ power tap. So kò sí bó ṣe lè jẹ́ láàrin ọmọ 5 ọmọ ìyá yẹn bí ìyá ìgbébí ó ní àbúrò mẹ́rin bí mo ṣe wà ìgbà tí mo ń ṣe project yẹn wàhálà last child mọ́mì mi òun ló handle owó tí òun account ẹni máa send owó sí òun ló máa transfer owó sí àǹtí yẹn kẹbọn tó lédè o
because I still knew that àwọn ẹbí mi blood ni. Yes, kọ́ ṣáà mọ̀ pé àwọn náà gbúdọ̀ mọ̀ pa kínní yẹn. wọ́n lè mọ̀ wípé wọ́n mọ̀ pé mò ń ṣe nǹkan. God bless you. ọlọ́mọ ìkàrí kò ṣe God bless you. just to make everything sure, and she did everything plain because she already knew pé eléyìí kò ṣe pé bí a pé kí ni ọ̀sẹ̀ bá lọ ṣe kí ni eléyìí gan kò gbádùn. Bẹ́ẹ̀ni. ìbọ̀dẹ̀ fẹ́ sá lọ ìbọ̀dẹ̀ fẹ́ sá wọ̀ ṣé o ti yẹ yín so iṣu yẹn kò wá sínú ọmọ ìyá mẹ́rin tó wá kù yẹn kó máa sí ẹni tí egbin tó máa wá kúrò bó ti ṣe yọkùn bó ṣe last baby wọn bó ṣe last baby wọn bó ṣe second tó tẹ̀lé bó ṣe third. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pa dẹ̀ close mọ́ àbúrò títí ẹ̀ pa àtàbúrò tí àtọmọ ìyá tiẹ̀ close. àní wọ́n ti lórí ẹ̀ ó dà ń pẹ́ ẹ̀gẹ́. nǹkan tí mo sọ fún ẹ mọ̀ ṣé mo wọ́n lè lo mo believe sir. She has a brother. wọ́n lè ti gate wọ́n lè ti enter ìgbín wọ́n ti enter woman yẹn ṣé wọ́n ràbúrò ti pa ló ń bá pa mú gbogbo nǹkan tó mú tó ń bá settle gbogbo tó ń bá settle sọ síbi kan yẹn àbúrò ṣe ló ń bá ṣe gbogbo nǹkan yẹn. ẹ tí wọ́n máa wọ nǹkan mà ẹ wá sọ wípé egbin ó sọ fún yín wípé òun fẹ́ lọ já okùn ẹ̀mí òun wọ́n ní lọ́ọ̀yà dókítà ní bóun ṣe wà yìí egungun ẹ̀yìn òun ó ti rún ó máa wọ́ like who does that. Ǹjẹ́ ẹ gbà pé nígbà tí ojú dé láti hospital ní tí ẹ sọ pé dé láti hospital ní Amẹ́ríkà wọ́n ní ẹ sọ pé ọkọ yẹn lòun ọmọ tó fi kú. bẹ́ẹ̀ ni lòun ò mọ̀. sọ fún kó ti dé. ṣé mo tó máa yẹn sọ̀rọ̀ máa yẹn sọ̀rọ̀ máa yẹn ní pé ká lóun bá mọ̀ wípé wọ́n fẹ́ ṣe sọ́jú wọn fẹ́ ṣe ipò wọn yẹn bá gbà ó mọ̀ wípé wúmà yìí ní ọkọ ó dẹ̀ mọ̀ kó ní àwọn àbúrò kí ló ṣẹlẹ̀ gangan náà. ṣé ẹ jẹ́ ká get it right God bless you ẹ jẹ́ ká get it right níbẹ̀ yẹn ṣé ẹ rí ọmọbìnrin yìí ó ti kó bèbí ìtọ́ débi pé òun ló ń ṣe everything òun ló láṣẹ lórí egbin bẹ́ẹ̀ mo sọ fún yín tí ò bá ń ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn para wọn mo believe o àwọn èèyàn lè pẹ́ because ṣẹ́ni bá ṣe máa ń gbé ọ̀rọ̀ bá ṣe máa ń gbà ló máa yàtọ̀ síra wa gan ọ̀rọ̀ tó bá sọ fún yàn pé tó bá yẹ kí nìkan ẹlòmíì ó ní gbàgbé wá strong jura wa lọ. Ẹgbẹ́ orin mi ò rí wọn bí illiterate nígbà tó wà láyé and I saw her as a spiritual person tẹ́ pé kò sí wọ́n mọ̀ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣé o ti yẹn yín mà so kò wá possible wípé ẹ ti wá gbọ́ wọ́n ti wá sọ wípé ó dà pé wọ́n ti text wọ́n ti send message kan sí doctor wa ń pè I mean ṣé ẹ sọ fún wọn pé wọ́n ti inject ẹgbẹ́ orúkọ tó wà lọ. ìtumọ̀ ẹ̀ nìyẹn náà ó dà pé ṣé wọ́n máa ń commit suicide because ṣé bá sọ fún wọn pé tí bí ẹ bá sọ fún wọn pé wọ́n máa ń commit suicide a máa gbà wípé okay bóyá ṣì kún wọn lè handle pé wọ́n ní wọ́n fẹ́ bọ́ sórí wheelchair torí àmàlùbá ọ̀rọ̀ jura wa lọ ẹlòmíì sá máa. tẹ̀rẹ́dì ìwé tí pa yẹn fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn if you follow what she said ó sọ bẹ́ẹ̀ ni wípé ẹgbẹ́ ó pa rẹ̀ ó ìlíṣà lè pa ara ẹ̀ ni because ó nígbà táwọn bọ̀ láti hospital ó ní mọ́mì wá sọ fún un pé lálẹ́ yìí òun máa kú olódìdí sọ ni pé táì báyìí lòun máa kú olóòdì ẹ má gbẹ̀mí ara yín kò tó yẹ. she committed a suicide. kò sí lè fi ẹbí kò lè fi ẹbí. so wọn ò dẹ̀ sọ yẹn fún wa ṣé ó gbé nǹkan jẹ ní àbò fún rẹ̀ lọ́rùn pa. wọ́n sọ nǹkan tí mo sọ nìyẹn. sọ táì tó máa kú nẹ. ẹ jọ kí ni tí wọn arrest pa yìí ná. ẹ jọ máa nǹkan tí mo fẹ́ sọ wọ́n ni ẹ pé ìta bí àwọn àbúrò tó kàn ń janujanu ó yẹ kó ní láti arrest ọmọbìnrin ó ní èlò tó fẹ́ explain fún wa. Mami, Ọlọ́run fún wa ní àṣẹ lórí òun. Tonight prayer, we are not judging. Ṣẹ́rí ìgbà tí a bá máa kú sísè ṣọlá. Ntọ́ bóun náà lọ sọ̀rọ̀ síta tó sọ́tà lọ́la sọ̀rọ̀ lé lórí náà. Jẹ́rí sísè mi kò sí ṣẹ́rí àsìkò tàfẹ́ kù yẹn Ọlọ́run máa jẹ́ kó. Ọlọ́run sọ̀rọ̀ lé iná làwa náà dẹ̀ sọ. Ọlọ́run tó ń wá jáde là ń sọ̀rọ̀ lé lérí náà. Ọlọ́run ò lè fún wa ní agbára láti lè sọ wípé àsìkò tí mo fẹ́ kú lélẹ̀ even àwọn tó fẹ́ kú lójú ìgbà táni mo fẹ́ kú he wanted to talk he couldn't talk. tó bá lójú kú òun ò ní lè you can see but you can't even òun ò ní lè. tí a máa lọ kó òun fẹ́ kú lé ní ó dẹ̀ kú lé ní yẹn náà. lẹ́mi mú lára àwọn èèyàn ó tó dín mẹ́ta bẹ́ẹ̀ lèyìn onílé sọ̀rọ̀. ṣẹ́gẹ̀ mo fẹ́ go around the house mo fẹ́ wo torí last time tí máa wọlé ìlélẹ́ yìí ọmọdé má nà fani like kí ló ṣẹlẹ̀ gangan náà. medical kini gan kó sọ pé èèyàn fẹ́ ní spinal cord issue gan yín ò sọ pé bóyá pé kini náà kó sọ pé òkè o 24 hours ní náà kó dẹ̀ máa give exact time tó máa kú there is something behind it. wọ́n ti kó lábẹ́rẹ́ wọ́n ti táìmù ẹ̀.
bẹ́ẹ̀ ni o wọ́n ti táìmù ẹ̀ wọ́n ti mọ̀ gbà tó ń lọ that is why they rush to bury her bẹ́ẹ̀ ni. ṣẹ́gbà tí àwọn èsì ti gbé explanation yẹn wá ni mo ti táìpù síbẹ̀ fún wọn pé mátà tẹ tó gbé wáyé àjọ owó ẹ lọ igbó lọ́ọ̀kì nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní bá yí investigate ẹ̀ mátà yẹn ẹ̀yin gan regret fún kílé tẹ̀ gbé wá sórí internet. àbínà irú nǹkan ẹ báyìí ti ṣe mọ̀ ṣé ti ẹ̀rọ àwọn tó ṣe ṣẹlẹ̀ pé wọ́n ti ń pariwo mi nítorí kan bá wọn fẹ́ ojú eré lèmi fi bá ẹ rí pé mi ò. nǹkan tá à ń sọ náà ni. wá sí orí íńtánẹ́ẹ̀tì because oyé ni ọ̀rọ̀ yìí o we have to learn. ṣé ẹ mọ̀ pé this woman celebrity ni woman yìí ẹ máa gbọ́ mà Sister Ṣọlá ẹ máa gbọ́ Sister Ṣọlá celebrity lọmọbìnrin yìí ó ti wà láyé àwọn èèyàn ti mọ̀ táìmù tó kù yẹn ó yẹ kán fi táìmù lẹ̀ kí fámílì àtàwọn ọ̀rẹ́ kán ṣe meeting kán decide lórí burial ẹ gbé lọ mọ́ṣúárì ẹ gbé lọ sí kinní kankan ẹ dẹ̀ lọ sí bẹ́ẹ̀ náà jọ́sẹ̀ ó ta ló fún wọn láṣẹ yẹn Christian dẹ̀ tún ni. ẹgbẹ́ tí mo ṣe fi àyè lẹ̀ fún jẹ́jẹ́ sọ pé this woman is popular Yes. everybody yẹ kó wá bẹ̀ kó attend the burial bí kíní gidi ni fún ìṣẹ́tàlẹ́ lọ rì mọ́lẹ̀. ṣe mọ̀ pé ọkọ gan sọ lọ́jọ́ tí wọ́n fẹ́ ṣe tọ́fẹ́ bẹ́rì woman yẹn wípé òun ò kò ṣe tọ́ ẹ pé wọ́n ti bó ṣe fẹ́ sin woman yẹn earlier kò ṣe dídùn woman yẹn. kò yẹ kí wọ́n àjọ náà just like wọ́n lọ lè dé ní ìyẹn wọlé. ṣe customers máa yẹn máa mọ̀ wípé máa yẹn kò ó wò pé he knows much now. ṣe mọ̀ kò mọ̀ ń pa ó kàn wò pé òun ò mọ́nítọ̀ ṣe fẹ́ sí ẹ́lì bẹ́ẹ̀ yẹn ipò òun kọ́ lòun sọ́kọ́ dọjọ́ kejì sọ́dọ̀ tó sí àbí sọ́dọ̀ tó sí yẹn. máa yẹn mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ he doesn't want to be involved. because àti máa yẹn Saturday wọ́n ti fẹ́ sí stanley tó kú wọ́n ti fẹ́ sí stanley tó kú máa yẹn ló sọ pé òun stop wọn pé like why ipe no pé ó lè dọjọ́ kejì. ẹjọ́ náà ṣe máa ń sí ìyàn rú ìyàn bá yẹn ẹ tó jẹ́ pé popular tí gbogbo ayé mọ̀ ẹjọ́ náà tó dẹ̀ jẹ́ Christian. wọ́n sì Mohbad bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o. gbogbo òkú tí wọ́n bá ti fẹ́ yí lọ́wọ́ yẹ ká ìmọ̀ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo òkú tí wọ́n bá ti fẹ́ ṣe kí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. ẹnìkan béèrè bí wọ́n ní what really pa ibi sister àmọ́ tó páyẹ̀ gan la ok ọmọ tí àmọ́ tó páyẹ̀ o. ló ṣe jẹ́ kí orúkọ yẹn pé àkí ó ní FCC wa ṣé kò ṣe gbé gbà tí ọmọ ọlọ́pàá ti àgbọ̀rọ̀ yẹn Sister Ṣọlá àgbọ̀yìn dáadáa Sister Ṣọlá kò clear Sister Ṣọlá àgbọ̀ question yẹn dáadáa ẹ tún gbé àbíkẹ́ bọ́ọ̀lẹ̀ kí n gbé yín wọlé padà wọ́n fẹ́ gbọ́ nǹkan ọ̀rẹ́ pẹ́ sọ̀rọ̀ DSS àbí nǹkan fẹ́ kẹ́ sọ̀rọ̀ àárín yẹn Sister Títílayọ̀. máa yẹn ọkọ yẹn mọ everything the man doesn't want to be involved. Yes, bẹ́ẹ̀ ni o máa yẹn mọ ó mọ what is going on kò fẹ́ sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni máa yẹn ò fẹ́ sọ̀rọ̀ ni kò fẹ́ sọ̀rọ̀ ni yes kò fẹ́ sọ̀rọ̀ ni. ẹni bó nígbà tí àwọn òun pé òun bó fẹ́ kó gbogbo property lé òun lọ́wọ́ ó ní no òun ò fẹ́. ẹni pé tí ó ní ti kéke olórí bú káàkiri nísìn ó bú máa yẹn gbà yẹn o ó bú ọkọ yẹn gbà yẹn àdàbà sí ó ní o ó bú máa yẹn o. The man is just reserved kò fẹ́ drama. Kò fẹ́ drama ẹ̀ náà ní bẹ́ẹ̀ ni. I praise her daughters too. Àwọn ọmọ èmi I praise them àwọn ọmọ yẹn náà wà reserved because wọn ò tí ì ju ẹ̀ tó sọ pé kí ló ṣẹlẹ̀ gbogbo. Tí àwa kó tí gbogbo wọn ò ju èjì yẹn lọ but those kids are reserved too. Àwọn ọmọ yẹn wọ́n kọ́ wọn wà reserved. Ó máa ṣe ó máa ṣe I too know èmi ni mo wà bẹ́ẹ̀ mo mọ̀ tán. Ṣé ẹ rí kò ń ṣe too know ṣé ẹ rí kí ọlọ́run má jẹ́ ká dọ́run mòótọ́ ẹ jẹ́ kí gbogbo wa lẹ́nu nínú nǹkan tó ṣe ọlọ́run má jẹ́ ká dọ́run mòótọ́ ká lẹ́nu nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni. kí ni ìtumọ̀ kan tó sọ pé àǹtí mi gan mo lówó jùlọ èmi gan máa ń káṣọ fún kó máa wọ̀ sórí ẹ̀ pé jà. ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣé ẹ rí àwọn àbúrò yẹn mo sọ fún yín pé àwọn yẹn ọmọ kìnìún tó ń pè wọ́n làwọn yẹn ò lójútì wọn ò mọ̀rọ̀ sọ tó ti yé yín báyìí wọn ò mọ̀rọ̀ sọ tó ti yé yín ṣé ẹ rí nítorí tó ẹ̀ láti ṣe ń bẹ̀ yẹn ni pé kì í ṣe pé òun fẹ́ jogún ẹ̀gbọ́n òun ni kò mọ̀rọ̀ sọ kò lágbèékalẹ̀ ni nítorí fẹ́ láti sọ nìyẹn so ó lè ẹ̀gbọ́n ẹ̀ lè má ṣe fún ẹ lóòótọ́ ó lè má ní nǹkan lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ bọ̀ yín ní kẹ́ má protect ẹ̀ tó ti yé yín báyìí bọ̀ ṣé ẹ rí àwa ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa
lesson tọ́rọ̀ yìí kọ́ wa òun ni kẹ́ jẹ́ ká ní jù tó bá ṣe pé ẹbí náà lẹ bá ti fẹ́ láfẹ̀ẹ́ jù ewu wà ń bẹ tó bá ṣe páràta náà lẹ bá fẹ́ láfẹ̀ẹ́ jù ewu wà ń bẹ sísà mi kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní báwọn ṣe aráàta làwọn ń lò fún property àwọn ní ṣùgbọ́n àwọn jẹ́ kí last born àwọn kó máa mọ what is going on kó mọ iye táwọn kó fún wọn tó bá yẹ pé ilé lẹ wà torí pé bèbí yẹn wà ń lé ló jẹ́ kán rí woman yẹn pa tó bá yẹ pé abroad lè gbin ọ̀run wà tí ò sí Nàìjíríà wọn ò lè woman yẹn pa o ó lè máa lo pa kó máa ránṣẹ́ kó máa bá ṣe gbogbo ẹ̀ wọn lè tàǹbà pẹ̀lẹ́mìí ẹ̀ bọ̀ torí pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n dẹ̀ ti mọ bó ṣe tó wọn mọ ibi tó mọ wọ́n dẹ̀ ti mọ gbogbo tán nídìí lọ́wọ́ ẹ̀ ṣé nígbà tó máa kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti distance òun àtọkọ wọ́n distance òun àtẹbí táyé bá fẹ́ ba tèèyàn jẹ́ wọ́n máa gbogbo ẹni tó bá lè bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lè mú ikú òun náà wọ́n máa bẹ́ẹ̀ ló sì finish ni wọ́n máa separate ẹ tó bá yẹ pọ̀ ọmọ ẹ náà fi pé kò ní jẹ́ káwọn ráyè mú ẹ wọ́n máa separate wà tọmọ wọ́n máa dájẹ́lẹ̀ láàrin yín ni ṣèṣe ìbáyìí tó yẹ pé ìyá ni wọ́n máa mí ṣe pé wọ́n ṣe boundaries ẹ̀yìn àárẹ̀ àti ìyá yín wọ́n máa rí fíṣọ̀ wọn arórí gbogbo ẹ̀ ẹ wọ ṣé àwọn tó ń ṣiṣẹ́ yìí bí ènìyàn kọ́kọ́ ló ṣiṣẹ́ yìí o àwọn wòlíì kan wà tọ́rọ̀ sì máa kàn tó bá yá kẹ́ni mo sọ̀rọ̀ kan níbi bíi bí èèyàn nìkan kọ́ ló dá ṣiṣẹ́ àwọn kan wà tó ń jọ wà nínú ṣé ní báyìí àwọn kan jọ wà nínú ìrìn àjò wọn yìí tẹ́ pé wọ́n jọ ṣiṣẹ́ yẹn papọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ pé àwọn gangan àwọn náà remote woman yìí àwọn ni pa máa pè pé ó mọ̀ ń ṣe báyìí ó mọ̀ ń ṣe gbá báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rí gbà tó wọn kọjọ bẹ̀rẹ̀ woman yẹn ò rí bí anything kò rí bí ẹni pé wọ́n lè harm òun kò rí bí ẹni pé wọ́n lè bà tòun jẹ́ ṣé ẹ rí gbà tó máa realize pé ṣé kìí ṣe pọ́wọ́ ọkú lòun wà ó ti pẹ́ tán ó ti tán ó ti late oye báyìí by that time lẹ́ni tó lọ sí kí consent àwọn kọ̀ọ̀kan tó tún pè ní bí ọ̀rẹ́ nínú religion ló lọ sí consent ọkọ ló ṣẹ̀ṣẹ̀ wá padà close mọ́kọ yẹn ṣùgbọ́n àwọn people yẹn ti mọ boundary fóun àtọkọ wọn ò gbúdọ̀ mọ̀ fóun àtọkọ yẹn jọ ní anything pọ̀ oríṣi ló ń jẹ́ nǹkan tó ṣe fún wọn. God bless you wọ́n ṣe kọ́kọ́ ṣé máa yẹn lè gbọ́ God bless you sir ṣé máa yẹn lè gbọ́ bó fẹ́ ṣe sọ́jì kí máa yẹn má wà ń bẹ̀ ẹjọ́ irú sọ́jì wo ni wọ́n wá ń ṣe tó sáré fast tó bẹ́ẹ̀ yẹn wọn ò kọ́ra náà wọn ò dìwọ́ wọn ò divorce náà. Yes ó yẹ kó ṣe autopsy kan tó sọ ọmọbìnrin yẹn ó yẹ kó ṣe autopsy ẹ̀ wọ́n sáré rì mọ́lẹ̀ kí lè mọ̀ bóyá poison ẹ̀ náà ni at the end of the day ṣọyá poison ẹ̀ bóyá nǹkan náà ṣe fún. mi ìrò bóyá tó bá mọ̀ pé egungun ẹ̀yìn ẹ̀ fẹ́ rún mi ìrò bóyá wọ́n máa jẹ́ ẹjọ́ máa ńgbà tá a kì í ṣọmọdé ẹ máa gbọ́ tẹ́gungun bá tiẹ̀ fẹ́ rún ṣe rí surgery tẹ́ ń wò yìí mo mọ̀ èèyàn kan tó yẹ pé mo ti play mo ti ṣe kíní GoFundMe ẹ̀ mo ti play ẹ̀ sórí kíní mi rí wọ́n ṣe surgery for is more than 7-8 times kó tó wà lórí wheelchair ká sọ pé ó ti ẹ̀fẹ̀ hands sórí wheelchair náà surgery yẹn máa ti ṣe oríṣiríṣi fún un kó tó hands sórí wheelchair ni ṣe ti ṣe báyìí wọ́n ní màmá encourage ẹ̀ pátápátá gómìnà ló fi rìn lọ sí kinní náà kò tó pọ́n gbé náà kò tí ì wà ní kọ́mà kò tí ì síkì pé kinní ti ń gbé o lágbájá síkì o egbe ọ̀run síkì o àti ìgbọ́nà ikú ẹ̀ nìkan la gbọ́ àgbá ìsàn ẹ̀ náà. after tó dé láti US òun ló ṣètò wá lọ sọ́sìpìtì tó wá sọ pé ni wọ́n sọ fún wọn pé ó pẹ́ kó tó ṣe operation yẹn. ó fẹ́ sí ara ẹ̀ rìn lọ nǹkan tá à ń sọ nìyẹn tó bá jẹ́ pé ìyẹn ti fẹ́ rún kò yẹ kó lọ sọ́sìpìtì ó fẹ́ sí ara ẹ̀ rìn lọ. ìgbà tó wà ní airport tó dé sí Naija gan ṣe rántí pé wọ́n ṣe fídíò ẹ ojú kò sí bí kinní yẹn ṣe ṣe. ó lè fẹsẹ̀ ẹ̀ ó ṣàjò fún rẹ̀ ó lè fẹsẹ̀ ẹ̀ rìn. ẹ̀yin sì ti rún ẹ tẹ́yìn ẹ̀rún àmọ́. ó dẹ̀ sì ń jó ẹ má pọ̀ ẹ má kó má pè kinní fún ọlọ́bọ náà. alẹ́ yìí lè dùn bọ́ kí ṣe páyè ti rún ẹ̀yin dídùn yàtọ̀ tẹ́yìn èèyàn rún wọ́n lẹ́yìn rún ẹ tẹ́yìn rún lè rìn ni. ó dẹ̀ sì ń jó. alágbàpọ̀ àti mọ̀ pé in the next 3-4 weeks o kíní yìí máa ṣe bó ṣe yẹ kó ṣe o ẹ̀yin máa rún wọ́n rí lamẹ́ríkà o ẹ jẹ́ ká ronú sí dáadáa o tó bá jẹ́ pé tòótọ́ ló ṣe surgery yẹn lamẹ́ríkà tóòótọ́ wọn ò lè fi sílẹ̀ tó bá mọ̀ pé ẹ̀yin yẹn gan. God bless you wọn ò ní jẹ́ kó lọ wọn ò ní jẹ́ kó lọ. tó bá mọ̀ pé ẹ̀yin yẹn gan máa bàjẹ́. afẹ́ bídúrà lọ. wọ́n kákọ̀ lọ gbọ́ náà ni. ìyálẹ̀ kò lè jókòó mọ́. ìta títí aláyọ̀ ó yẹ sọ̀rọ̀ ẹjọ́ torí àwọn kan máa fa ìbàfẹ́ gbé wọlé ìta títí aláyọ̀ sọ̀rọ̀ ẹjọ́. kí la wá fẹ́ fún báyìí kọ́tọ́ kémi kọ́ mi bẹ́ẹ̀ ni pé ìyá àbíbá she has a lot
in that case as well. lọ́nà wo mà. Àdà fún yín. Sọ pé ìyá àbíbá àti PA àtẹ̀gbẹ̀rún wọ́n jọ ń gbé nulẹ̀. ilé èbó tàbí wọ́n pè ní ìyá àbíbá. Ìyá àbíbá àbúrò ìyá rẹ̀. àbúrò ìyá wọn àwọn èmi ti dárúkọ wọn lẹ́ẹ̀kan. Àwọn ní gúnṣẹ́. àmọ́ mọ àwọn gangan ní nọ́mbà 2 lẹ́yìn PA. and ó dàbí kan ní green snake under the green grass. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni We bẹ́ẹ̀ni have not been talking, we've not heard anything from our side, we've not heard anything from bẹ́ẹ̀ni her. bẹ́ẹ̀ni Ẹbí Ẹgbẹ̀rún dẹ̀ ni, bẹ́ẹ̀ni family ni. bẹ́ẹ̀ni. Nígbà tí ó kẹ́yìn sáwọn ọmọ ìyá títí ẹ̀, tó wá mú ìwọ ìyá àbíbá àtàwọn ọmọ títí ẹ̀ mọ́ra pẹ̀lú PA. bẹ́ẹ̀ni o àtọmọ ìyá àbíbá àti ìyá àbíbá. Ìyá àbíbá ló yẹ kó wá fáìtì pé kí ló dé kò lè bú kó má kùyàn kọ́ mọ́yàn nu ọmọ ìyá èèyàn ó yá ó jẹ́ last born yìí ni ọ̀pọ̀n fà á bó jẹ́ ọkùnrin àárín yìí ni gbé dìde gbé sókè kò lè àwọn ọmọ yẹn náà it's not as if they are that bad or terrible like that she just had to like neglect them all. So kíní yẹn kò ń ṣe ordinary high kò ń ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ Àríkẹ́ ó wà ń bẹ̀ iṣẹ́ ọwọ́ ìyá àbíbá ó wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àbúrò Ẹgbẹ̀rún àti Ẹgbẹ̀rún. yes. And she knew what would happen after her death. That was the main reason why she had done what she did. Ó ti sọ fún ìgbà tọ́kọ sọ̀rọ̀ níjọ́ tó ń sin pé ó ní kóun wá take over property tó yẹn ní òun lè take over property ó ní lọ́ọ̀yà náà kó wá lè wà fún lọ́ọ̀yà. Ó ti mọ nǹkan tó fẹ́ ṣe at that time. Kó tó pe ọkọ fúnra rẹ̀ pé kó wá ṣe kínní. Ó ti rí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn pé àwọn àbúrò máa dìde Àríkẹ́ náà dìde ogun máa dìde. So for for the chief because táwọn àbúrò gan bá gba àbúrò sùn tó bá gba àwọn ọmọ yẹn sọ́dọ̀ kò sí guarantee pé yàrá oníjà àwọn ọmọ yẹn because èèyàn tí ò ṣiṣẹ́ fún nǹkan they will do it lavishly. ìpínlẹ̀ náà bá take over àwọn ọmọ náà kò sí guarantee pé yàrá oníjà àwọn ọmọ yẹn. ẹ gbàgbé kọ́nà ṣẹ̀dẹ̀ kọ́ ti ẹ̀ ráwọn ọmọ wò wọ́n yẹ gbọ́dọ̀ fọmọ tìrú àwọn yẹn ẹ dákun ọlọ́mọdé àdáràn. ó fà ọmọ gbà bára kò lè tọ́jú ojú olójú. àmọ́ bí wọ́n gba báyà lórí ẹ mọ̀ pé íńtánẹ́ẹ̀tì. bàbá nísìn bàbá máa mọ̀ fún òun bí wọn kò lè ṣe wọ́n níkà. àrígbẹ́nu bí èèyàn dùn ni yóò fi wọ́n gba fún kíní ní. Jẹ́rùn àti àmì ìsìn wèrè làwọn méjì. òun mọ́lẹ̀ náà ẹnu bíbí ẹnu pẹ̀. They talk too much. Àwọn tó bèèrè ọmọ Sùúrùlérè ní Sùúrùlérè ló ń gbé náà so èlé fi lifestyle wọn wé kíní nàìjíríà all this like freestyle lifestyle ló ń gbé. Ó dà pé nígbà ayé Egbin nígbà ayé Egbin ṣe rí ìyá àbúrò Egbin ní jésì sàyẹn pẹ̀lú bí yẹn wọn ò rẹ̀ rí wọn ò rí rí. Wọn ò lè rí òde bá nìkan kan rẹ ó dà pé kò yẹ yí bí òde bá nìkan kan rẹ lóró mọ tó bẹ́ẹ̀ ṣe. Kò lè wọn ò lè láìkì ẹ̀ wọn ò lè láìkì ẹ̀ àwọn àbúrò bí lè òde bá láìkì nìkan kan rẹ bọ́sùn ló wà ìyá tó cooperate pẹ̀lú wọn ni wọ́n mú mọ́ra. ìyá yẹn bẹ́ẹ̀ ni o God bless you sir. ṣe rí ní tí wọ́n ṣe máa àbúrò mọ́ra àwọn àbúrò yẹn máa mọ mọ́ọ̀tì nípa nǹkan tó wà láàrin wọn àwọn yẹn ẹnu àwọn yẹn ò ní dúró ẹnu wọn ò ní dúró ọmọ ẹnu àwọn yẹn ò ní dúró ṣe láwọn tẹnu wọn jọ mẹ́nu náà jọ mọ̀ nípa tó ṣẹlẹ̀ yìí ọ̀hún náà ni ìyá àbíbí ya kílẹ̀ lẹ́ẹ̀ pé àbúrò ìyá wọn àti òun náà ṣe dákẹ́ ẹni pé wọ́n sọ nǹkan kan. àwọn social media account. nǹkan tó ṣẹlẹ̀ yìí ọgbọ́n ló yẹ kó jẹ́ fún wa èèyàn gbọ́dọ̀ wà very careful pẹ̀lú àwọn èèyàn ìwọ̀nba lèèyàn gbọ́dọ̀ máa ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ pẹ̀lú àwọn èèyàn mọ́ because inú nǹkan tó kó bá Ẹgbin Ọ̀run gbígbé ń ṣe iná ló jẹ́ kó tètè kú tí ò tí tọ́jọ́ wàláì kánú rí fámìlì súnmọ́ wọ́n máa ṣí àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn nǹkan míì kan kò ní ṣẹlẹ̀ sí irúkú tó lọ kú ìgan kò ní rí kú láti ìkọlọ. mọ̀ pé àwọn náà ná mọ́ láì àwọn náà máa ti láì àwọn náà máa ti lọ ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn náà. bẹ́ẹ̀ kò lágbára o. tí ò bá ń ṣe bẹ́ẹ̀ báwo ni PA ṣe á máa sọ pé ọwọ́ òun ló ń mọ bó ṣe là ṣé ẹ̀rọ pọ̀rọ̀ yẹn wà pọ̀wá ọ̀rọ̀ yẹn lágbára náà. lọ sọ́dọ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún God bless you
wọ́n sì ta pé ìwọ òun lòun dúró tì í òun lòun dúró sórí tó fi ṣoríire kí ni nǹkan tó ń tà láti sọ fún wa yẹn. láti ISCP tó lè wà láàrin wọn bóyá mo lọ sóńdò ó lọ gbé fún àwọn àgbà tí wọ́n máa kọ níṣẹ́ pé yá ẹ̀kọ́ tó máa kó pọ̀ láti wọ́n máa jẹ́ fún àwọn àgbà tí wọ́n jẹ́ ṣọ́ ẹ̀kọ́ kó tó lò pé àwọn ọ̀dọ́ lẹ̀ o. Àṣírí ń túbọ̀ nìyẹn mọ̀ pé wòlíì kan wà lóńdó ní tẹ̀lé gáìdì wọn. ẹ rí i pé wọ́n wo ẹni yẹn láìpẹ́ yìí wọ́n á tíráàkì wòlíì yẹn láìpẹ́ yìí. Àríkẹ́ ló ń ṣe foundation ibẹ̀ yẹn fún òun làríkẹ́ náà ṣe ní God pay well òun náà mọ gbogbo àwọn levels yìí náà òun náà mọ àwọn clients ẹ̀ òun mọ gbogbo nǹkan tó ń pòpọ̀. mákẹ́tà làríkẹ́ o náà fẹ́ take over ilé iṣẹ́ ni ọ̀dà ẹ̀ pé òkè. ẹ̀rí pé ó ti ń gbẹ́mí gan ó ti ń gbẹ́mí inú chọ́ọ̀chì náà fídíò rẹ̀ ó lè take over tọ́nà bá ló bá là láti bẹ̀ ó lè take over kó là láti bẹ̀ tá a bá kọ́ bẹ́ẹ̀. wọ́n ti gba ṣọ́ọ̀ṣì mọ́ lọ. ṣe rí ẹ jẹ́ kí nǹkan kan fún yín tó bá yẹ pọ́nà wọn mọ́ tọ́nà àwọn ò dọ̀tí kò sí nǹkan tó ní pé pa yẹn kó má rí ṣe lẹ́yìn tí bèbí yẹn kú ọlọ́run bá ń bọ̀ kò sí nǹkan tó ní kó má rí ṣe àbòsí tó bá ṣe àbòsí tó bá fi kún torí pé ó ti ní connection ṣe rí knowledge yẹn ní tó o ti gain yẹn lásán ti tó fún ẹ láti fi make ẹ. ṣe rí tó bá gbọ́n mà kápẹ́ tó gbọ́n tí ò jọ kó ju rẹ̀ lọ ṣe rí bí kí n ṣe yẹn ti ṣẹlẹ̀ yẹn kápẹ́ kí ìbọn kan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kápẹ́ ó bá smart torí pé ẹlòmíì rò pé òun gbọ́n ó gọ̀ burúkú kápẹ́ òtí ẹ̀ ti kówó jẹ gan kó o ti ta ìbílẹ̀ ṣe wà ẹ káàbọ̀ sà. ó yẹ kó gbé ọkọ ni ẹ̀hún sà táìmù yẹn ló yẹ kó wá súnmọ́ ọkọ tó wọ́n sì ẹ̀ tó di pé nǹkan fẹ́ lọ pé ẹ wá sà nǹkan báyìí ṣẹlẹ̀ o. kò lè súnmọ́ ọkọ àwọn náà lé ọkọ lọ. jẹ́rí tàbí tó bá smart ṣe mí bìlí tó bá smart during that period ó lè pe ọkọ pé nǹkan báyìí ṣe lágbájá tó kọ́ ọmọ tó kí ló kàn òun kí ni kàn yóò wà ní evidence pé ebi mò ń pè é. èmi ò pè dáàdi lágbájá bẹ́ẹ̀ ni. dókítà ṣé àmọ̀ pé ọkọ yẹn according to bí wọ́n ṣe sọ kápẹ́ bí èèyàn bá ṣe dáadáa ṣé àpò bí èèyàn lè jogún ṣọ́ọ̀ṣì yẹn directly. àti bísẹ̀sì àti ṣọ́ọ̀bù gan yes tọ́ máa ní kó wà ń bẹ̀ torí wọ́n ló wà ń bẹ̀. ọ̀nà jìbìtì ní ọ̀nà jìbìtì ó lè. And unfortunately for her wọ́n ka wíìlì wọ́n láti ṣọ́ọ̀ṣì àti gbogbo àti ilé ó di wọ̀ lọ́dọ̀ ọkọ ok ṣé yóò wá lọ ra ṣọ́ọ̀ṣì àdúgbò yìí mi. ó ti ok ó yẹ ìbéèrè question yín. ẹ jọ tó lọ gbogbo àtà àmìbà Yorùbá ni wá Nàìjíríà náà dẹ̀ ni wá ẹ jọ tó lọ ta ló ṣépè kìíní ìfúnwa àwọn ìwà wa yìí ta ló fi ṣe wá náà. Greediness ni greediness ṣe rí ẹ jẹ́ kó ṣe gbogbo àwọn tá à ń dá sọ̀rọ̀ yìí náà ṣé yẹ yín gbogbo àwọn tá à ń dá sọ̀rọ̀ yìí náà ló wà lára wa o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fúnra wa sọ ẹ jẹ́ ká máa fúnra sọ lẹ́yìn ọ̀pá. ẹ rí pé ẹ wo ìgbà tí mo fi wà ní school tí ẹ bá rí lecturer tó bá jẹ́ Yorùbá tẹ́ bá kí pẹ̀lú Yorùbá tẹ́ ẹ mọ̀ dáadáa pé Yorùbá ni wàláì kò ní dá yín ó máa fi English bá yín kí yín ni tẹ́ bá dẹ̀ kí Haúsá tó bá dẹ̀ kó bá mọ̀ pé gba Haúsá ó máa kí yín tó yẹ pé gan tó bá rí yín jọ́kejì gan bẹ́ẹ̀ mọ́ bó máa kí yín ọjọ́ kan òun travel mo dé lọ́rin mo dẹ̀ bá bàbá kan ó fọlà ìlà ń bẹ lẹ́ẹ̀kẹ́ tẹ́yẹ̀ máa mọ̀ pé ọmọ Yorùbá ni ó dẹ̀ ń bi wá pé níbo ni òun ti fẹ́ jẹun àwọn ń dá lóhùn pẹ̀lú Yorùbá pé kó lọ bẹ̀ yẹn bàbá yẹn dẹ̀ ń fi English dá wa lóhùn ìgbà tó yálà wá tiẹ̀ dákẹ́ sí báwa Yorùbá ṣe rí nìyẹn bá a ṣe rí Ọlọ́run ló mú tí wọ́n fi dá wa. tọ́wọ́ ìgbà títí di mo bá jìnnà sọ́sọ́sọ́ tó ti sọ̀tọ̀ èmi ló tún délé kí ló dé. àbáwọn tí ó bá ti sáré sí yẹn ó dàbí bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì o àwọn tí ó bá ti sáré sí yẹn ó ní nǹkan kan nù o tó sáré rí ìyàn bẹ́ẹ̀ mọ́lẹ̀. náà kò ṣe ṣe mọ̀ báyìí ọmọ ìyá kò ní ìsìn wọn rí kókó tó pa ìyàwó rí nǹkan sọ oníwọ̀ pẹ̀lú ọkọ kò rí nǹkan kan. ṣé ẹ rí ti egbin yẹn torí pé àrònú lọ bẹ̀rẹ̀ báwo ni irú egbin yẹn bó ti popular tó ó yẹ kí wọ́n celebrate ẹ̀ ní sísè ó náà sábà wọn wòlíì ọ̀dà àgbẹ̀ nítorí ẹ̀kọ́ wà lẹ̀ wẹ́ẹ̀ tí wọ́n rì mọ́lẹ̀ láì
láì ṣe pé tó sì ń ta àbí tí ò ní kọ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ lò sí gan láì ṣáà díẹ̀. ẹni ṣe máa ta góòlù ẹni tó lówó tó bá yẹn tó lókìkí tó lọ sí Amẹ́ríkà tó lọ sí àní ẹ̀ tí ẹ̀jọ́ ta góòlù jẹ́rẹ́ mi ò báwo ló ṣe jẹ́ máa kú tí ò ní rówó. ẹjọ́ ní tí wọ́n bá gbé sí mọ́ṣúárì fún oṣù kan tí wọ́n lè rówó rẹ̀ tán ni but I don't get it ìyẹn ni mi ò báwo ló get. ṣe máa ta góòdẹ̀ kó máa sọ pé wọ́n fi sí irú kẹtàkẹtà wo nìyẹn ẹni tó lọ sí Amẹ́ríkà fúnra rẹ̀ kó tó kú. èmi ò fẹ́ máa fi góòlù lọ́dọ̀ ẹyọ bá ń kọ́ sáré. yá ẹ jẹ́ ká máa afẹ́ máa gbé àwọn èèyàn kan wọlé ìbílẹ̀ wà ń bẹ̀ ẹ má bínú ẹ̀ tí wọ́n ti drop wà má máa gbé àtúntò padà níta ò ń bọ̀ ẹ jẹ́ kí n gbé ìbílẹ̀ wọlé wọ́n máa wá dá sí i torí ṣé ẹrọ́rọ̀ tó wà ń ta yìí mi ò fẹ́ káwọn èèyàn máa gba àwọn nǹkan bíi ẹni ta ló tún ní kí n gbé òun sísàlẹ̀. ok ó dà mà. akí gbogbo ilé o. ẹ káàbọ̀ ìbílẹ̀ ẹ̀rà sà ẹ káàbọ̀ sà. Yes, sir. Àwọn èèyàn ti pọ̀ ń sáré yẹ ká máa sọ̀rọ̀ tó kí ká máa drop. irọ́ bí ètò ẹgbẹ́ yìí náà ti pẹ́ lẹ́nu ni. ẹ má bínú kí ló tún mú màtá yìí wá àti sunday tẹ́lẹ̀. àwọn ò tí ì sọ ẹ̀kọ́ àwọn ò tí ì dá sí láti bẹ́ẹ̀ tiwa àwọn ò dá sí àwọn ò sọ̀rọ̀ àwọn aṣẹ́ ìgbé wálé nìyí dẹ̀ wọ́n náà ti ka wíìlì lánàá so wọ́n dẹ̀ ní kò wọ́n ní wíìlì tán kà pé kò sórúkọ pa wọ́n ní ọkọ náà kó gbogbo ẹ̀ fún wọ́n ní kò sórúkọ pa kankan bẹ̀ so kò táwa gbé wá náà níbẹ̀ pé pa tó wá mọ inú tó mọ gbogbo ẹ̀. mo ti pòwe ní ìjọ kan mo ní ogún ọdún tí igi bá wà nínú omi kò ní dẹja o ogún ọdún tí igi bá ti wà nínú odò kò ní dẹja ẹ má jẹ́ kẹ́nìkan tẹ̀ nìkan bí kankan ṣe rí fẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù lájọ ń dábàrà wa mo ń gbé ní Amẹ́ríkà for 100 years kò sí ọ̀tá lára Amẹ́ríkà ti ti mi ò sí irọ́ ló pa tọ́ bá fẹ́ ṣe nǹkan l'Amẹ́ríkà wọ́n á mọ̀ pé òkè ṣe ara wọn ara Nàìjíríà ni wọ́n dára wọn mọ̀ àwọn àbúrò ìgbín ṣe gbá àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe kíní kan family ṣe kíní kan blood is thicker than water. Bẹ́ẹ̀ ni. àwọn ẹbí ẹ̀ ò dá ẹbí ẹ̀ ò ṣe kíní kan egbin tó ní kan kó nǹkan fún ọkọ òun ó mọ̀ pé fọ́ọ̀tù ò sí lọ́wọ́ ọkọ òun ṣùgbọ́n aṣọ òbọ́mọ yẹ mọ́ nígbà tó máa fi rí gbogbo àwọn nǹkan kan kò láǹfààní fún mọ́. ṣé nǹkan tá a sọ lẹ́ǹkan. ṣé mọ̀ pé ipò egbin tá à ń sọ yìí afọ́jú gan mọ̀ pò lọ́wọ́ nínú. God bless you sir. ṣé mọ̀ pé bí èèyàn ó lè mọ̀ nípa ikú ẹ̀. ojú òní tì yín gbogbo karamọ tó ń gbé wá yẹn báyìí ó mọ̀ ń bẹ́ẹ̀ ni ó fẹ́ máa kọ́fà rẹ̀ kò dẹ̀ lè kọ́fà mọ́. ó mọ tó pa wúmà yẹn. sẹ́rí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ìbálùwẹ̀ ló ráṣìírí onílé. God bless you. ara ilé ẹni ló ta ẹni. bẹ́ẹ̀ ni. gbogbo tí egbin fi sá fún àwọn àbúrò ẹ̀ yẹn bí egbin ṣe kọ ọkọ ẹ̀ ó lọ́wọ́ pa yẹn nínú látara àbúrò. kí ẹ̀ gbọ́n pé wọ́n ṣáà sí bí wọ́n ṣe wọlé wá yẹn pé wọ́n sì ń gbà tá à ń sọ̀rọ̀ wa. èmi sì ẹ̀dín mi ò tẹ̀ wọ́n tẹ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo èèyàn tẹ́ bá ń bá ṣe láyé ẹ máa fi àyè èèyàn sílẹ̀ èèyàn lè máa jẹ́. ìyá máa jẹ́ God bless you sir ẹ má trust anybody pé lágbájá ìyá ó wúlò. ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n máa ń tètè dára dé èèyàn kò lè ṣe o kíní kan kò lè ṣe ìrẹ́ bọ́lẹ̀ ń bẹ̀ Yorùbá ni wá ní gbogbo ìyàtọ̀ Ọlọ́run dá ní Nàìjíríà Yorùbá they are very very dangerous and delicate. ó kàn jẹ́ pé tọ́lọ̀ bá fẹ́ fún ẹ ní èyí tó dára ó máa fún ẹ tọ́ ni. ẹ jẹ́ power tap ẹ jọ ẹ jẹ́ ká power tap. kíní kan ò torí kíní kan ṣọ̀rẹ́ nǹkan tó máa jẹ ló ń wá. ló ń wá God bless you. ẹjọ́ ìbílẹ̀ ẹ bá mi dáhùn question yìí ẹjọ́ kí ló lè mú obìnrin married woman kó abandon ọmọ kó ló máa fọmọ òun àtọkọ òun lẹ̀ òun fẹ́ go for ẹni tó ń bá ṣiṣẹ́ ẹni tí ò ní nǹkan kan tí ò sí nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ tó fẹ́ lọ máa yálé gbé ẹjọ́. kò ẹ máa gbọ́ kò possible. sọ̀rọ̀ yẹn make sense ṣá. ṣé wá ṣé rí ẹ̀kọ́ lèmi kàn fẹ́
ká kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. God bless you sir. kálágbára kó rọra ṣe. mo lè fò mo lè jábalẹ̀ mo lè fò sí mo lè fò sàn ó máa jẹ́ kó ọmọ ológìní jábọ́ sínú kànga ni. tí àwọn èèyàn bá fẹ́ sọ wọ́n á ní ọ̀tùpà kì í rídìí ara ẹ̀ kì í ṣe pé ọ̀tùpà igbin ò lè rídìí ara ẹ̀ ṣùgbọ́n nítorí wípé ọlọ́run má jẹ́ ká tẹ́ ní tìkà. lọ́rùn ọlọ́run má jẹ́ ká tẹ́ ní tìkà. gbogbo àwọn àbúrò ìpín tẹ̀ ń wò yẹn gbogbo wọn kọ́ ni ò fẹ́ràn ẹ̀gbọ́n wọn. ìta ń tara pé ó fi wálẹ̀ ó fi ara àta. ṣe yan ẹ. nẹ́tíwọ̀kì ti dé o àgbọ̀yìn mọ́ ìbílẹ̀ o. nẹ́tíwọ̀kì wọn ní o. ọkùn Yomi ẹ máa sọ̀rọ̀ lọ kí ìbílẹ̀ fi wọlé padà. Sá Yomi ẹ máa sọ̀rọ̀ lọ kí ìbílẹ̀ fi wọlé padà. ṣé nẹ́tíwọ̀kì wọn ò dáa ni. nẹ́tíwọ̀kì wọn nẹ́tíwọ̀kì ni àgbọ̀ wọn mọ́. wọ́n ń gbọ́ wọn èmi ń gbọ́ wọn. àwọn ò gbọ́ wọn bí o. èmi ń gbọ́ wọn fún pé wọ́n mú ti ara wọn ṣá. wọn mí àṣẹ ń gbọ́ yín ní báyìí ó yá. èmi ń gbọ́ wọn ò mọ̀ ń gbọ́ wọn. àwo èmi ò gbọ́ o. jésù kọ́ l'Ábùjá. ara ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà àgbọ́yín mọ́. ẹyin kẹ ẹ ti lọ lábíóbíó ẹ kàn jókòó tí wàá dùn. ẹ lọ iwájú yìí ni mo wà èmi tí mo múdù yẹjẹ mi. ọkọ yóò sí pẹ̀lú wa akọ inú lọ lábẹ́. alẹ́ kò sọ̀rọ̀ débi sí èmi ò gbọ́ ọlọ́run. ẹ ṣe gbọ́ wọn ló ń gbọ́ mi. mo ṣe ń gbọ́ yín sí i ni ọlọ́run bá ń gbọ́ ó lè jẹ́ network sẹ́ẹ̀ mi gbọ́. ó yá. mo ní kéèsì kan ṣẹlẹ̀ l'Ábùjá. ok sir. ẹni yẹn máa wúmà yẹn gbà bíi dírẹ́fà torí bó ti yú sí mọ́ gan. òun wúmà yẹn ní sùkúl èèyàn ńlá ni ó dẹ̀ rí láìlẹ́ nìyẹn òun ló ṣọ̀nà bí ikú wúmà yẹn ṣe wáyé. kán tó mú ó pẹ́ o. nítorí pé ìgbà tó máa pa wúmà yẹn wọ́n mọ̀ pé fóònù ẹ̀ ó ti dáì ẹni tó wá gbé òun ló ka lórí kọ́ gbogbo àwọn kìíní yẹn. Jésù. tọ́lọ́pàá Nàìjíríà wa fẹ́ ṣiṣẹ́ wá ṣiṣẹ́ o. Egbin kú glory ta ṣe ẹni kó tó lè ní kó kó ọlọ́pàá jẹ̀ká dọ̀rùn mọ́ tọ́ kó tó lè sọ pé jẹ́ kí n kó kíní yìí fọ́kọ mi nítorí àwọn ọmọ mi ó mọ̀ pé ọkọ òun yẹn kì í ṣe ẹni ibi sóhun àwọn ọ̀tá ló dájà àwọn sílẹ̀ tó ń sọ di ẹni ibi. ayé ọkùnrin náà wà nínú ayé obìnrin ò fọkùnrin tí ó bá ní farabalẹ̀ obìnrin máa kírètì àwọn space kan fún un. nígbà tí ìyá ọmọ mi tó fẹ́ ṣaláìsí ẹ má bínú fún ara ẹ̀ ló wá bá mi tó kúnlẹ̀ tó sunkún tó bẹ̀ mí gan ó dẹ̀ ti sick nítorí pé ojú ẹ̀ padà là sí àwọn nǹkan kan ó ní mò ń sọ fún ẹ mi ò bẹ ẹja ó ń sọ fún ẹ ó ní ẹ wò ó ní ẹ ṣàdáríjì mi ẹ bá mi mójútó àwọn ọmọ mi tí ìyàwó mi bá ní property mi ló máa kó fún nítorí pé ó mọ̀ pé màá mójútó àwọn ọmọ yẹn so àwa ní ká délé wa mú dáadáa the enemy are in rampage wọ́n fẹ́ destroy pápá wọn ẹ má tú àṣírí ara ẹ síta nítorí pé inú jìn bó ṣe ń ṣe dáadáa yẹn ẹ mọ̀ ẹ́ pé nígbà mi máa fi èèyàn jókòó àwọn òpè bẹ́ẹ̀ ni pé kó lè dàbí mi ni mo rí báyìí tí ìgbín dàbí mi báyìí. ẹ máa gbọ́ sà ìyẹn kan ó ní òun mọ̀ nípa bó ṣe dolówó bó ṣe dọlọ́là ó lòun help nígbà tí ò sí kankan fún mọ́ so it means pé ó ń wò ó ni pé òun ló yẹ kó máa ṣe nǹkan tó ń ṣe yẹn nìkan tó mìíràn. ẹ wo bí ẹlòmíín wà ọmọ ológo ni ṣùgbọ́n tí ogun bá pọ̀ jù kò ní rògòlò tó bá pè pé ẹni tó kẹ́ bẹ́ẹ̀ tó ń fọ̀rọ̀ lọ wàhálà yìí pọ̀ èmi náà ń ṣọ̀lẹ̀ mò ń kọ́ ni mo ń ṣe báyìí ọ̀yá mọ́mì ẹ jẹ́ mú in lọ sọ́dọ̀ bàbá kan ẹ jẹ́ mú in lọ sọ́dọ̀ mọ́mì kan kò mí pé òun ló sọ lówó. bọ̀ nàìjíríà àwọn yorùbá máa rò pé ọmọ lòun ó sọ̀nà ó lòun ń ẹ̀bù ẹ̀. wọ́n tẹ́ ṣe rí tó bìlú pé tí Egbin bá ṣe lọ property ti di tòun nìyẹn. kí nìkan tó pa Egbin ẹ̀yìn ń dùn ẹ̀yìn ò dùn ẹ̀dá bọ́ọ̀lù ẹ̀ bẹ̀ gbogbo ara wọn bí tóbi fi ń bínú náà kó tó ní kó ṣe kinní kan ẹ wo àdúrà wa gbà ànífọjọ́ lọ́jọ́ lórí wa ò ní gbàgbọ́ ti tọmọtọmọ kò bọ́ọ̀lù ẹ̀ ń bí. ẹ ṣé o ẹ ṣé sà God bless you sir Mr. Yomi Benson ó yá sà ṣẹ́jú méjì.
aláwọn èèyàn sálẹ̀ ìṣẹ́jú méjì ẹ káàbọ̀ sà ẹ kalẹ́ sà. gbogbo ohun tí bàbá tó sọ̀rọ̀ tán ẹ̀ sọ́nsìn wọ́n ti pọ̀ jihad ní pátápátá but tí mo kàn fẹ́ fi crown everything ní pé ọjọ́ tí mo wo interview lady yẹn tó ń pè ní PA yẹn nǹkan míì láti wà níbẹ̀ ni nǹkan míì láti wà níbẹ̀ ni tí o bá sí nǹkan míì bẹ̀ tí o bá sí nǹkan míì bẹ̀ ẹ tó wá bá ṣiṣẹ́ tó pa ẹ̀ ṣiṣẹ́ ó ti kú wọn ò ní ìjà ti sọ fún ẹ kó o tó wá bí gbà. God bless you sir. tó bá jẹ́ pé ìwà ẹ bá dáa tó bá jẹ́ pé ìwà ẹ dáa ni ìwà ẹ ó dáa àwọn aráalé ẹ tó gbà ẹ yẹ kí wọ́n máa pè ẹ́ pé nǹkan báyìí tọ́ sí ẹ àwọn aráalé àti rí so many things tó ń tẹ̀lé láti Mr. Wale ẹ ṣé thank you. àwọn aráalé ẹ nìyẹn gangan náà máa pè é pé à nǹkan báyìí ló dẹ̀ tọ́ sẹ́ni báyìí o tó fara balẹ̀ ó bẹ̀ ní í ṣiṣẹ́ ó ṣe kó wá máa fẹ́ fún mo rí ìtàfi yẹn mo ní kí ló ń ṣe lé ṣé fámìlì ègbìn ni ẹ ní ṣé fámìlì ni ẹ ní o kì í ṣe fámìlì ẹ̀jẹ̀ lórúkọ ojú òbò kan náà kọ́lẹ̀ ti jáde ẹ̀ tó ju òbò kan náà jáde ibo ló ti wá. tó yẹ mo dé pílàfọ́ọ̀mù kan àwọn kan kò sọkúsọ àwọn ọmọ ìyá kan ò dá àwọn ní kò sí ẹni tó bá sọ ilé. ẹlẹ́nu rúrùn ló lámù yẹ ẹ kò sí bó ti wù kó rí àwọn ló sì lọ́mọ yẹ ẹ. ó tẹ̀ sọ pé ẹni tó bá sọ ilé nù. ó sàpò yàkọ́. ni. ṣé ẹ mọ̀ pé ẹ ló sà ṣé ẹ pé tí kò bá sí distance láàrin Ẹgbin Ọ̀run àtọmọ yẹ ó ṣeṣe kó má kúkú tó kú ìtorí àwọn ọmọ yẹn ò gbégbó àwọn ọmọ yẹn ò náìsì kankan tiwọn. bẹ́ẹ̀ni bàbá tó sọ̀rọ̀ tó ń sọ. ọmọ burúkú lọ́jọ́ títí ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n máa sọ nǹkan míì fún. àní bàbá tó sọ̀rọ̀ tí gbogbo àti mi pápátá ó ìdí tí àwọn ọmọ ìyá ẹ̀ yẹn tí wọn ò fi fẹ́ràn tiẹ̀ ní pé torí pé ó mú ará àtàmọ́ra ju. ó ti gbé lójú jù wọ́n lọ. kò sí nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ náà ó a ní fámìlì alẹ́ nìkan tó jẹ́ pé ẹnìkan bílódéà kan nu fámìlì mi náà ṣẹ̀ṣẹ̀ kú recently ni almost the same similar case ni ará àta ni gbogbo àwọn tó ń ṣe fún ìgbà tó kú gan tán máa ṣe kí ní stingo obituary ẹ̀ ìta ni wọ́n kì í mọ́ wọn ò kì í mọ́ ẹyẹn dáàdì tiwa tó jẹ́ 87 years tó jẹ́ àgbàlagbà tó kù sínú ilé wọn ò kì í dáàdì wa tẹ̀lé àbúrò bàbá tiẹ̀ wọn ò kí dáàdì wa mọ́ kíní oríkì ibi tí wọ́n ti wọn ò kí mọ́ ibi tí wọ́n ti bí wọ́n sì fẹ́ tó dáa náà tí ẹ̀ tó wá bá ṣiṣẹ́ ti kú o ò ní ìdí pé kó o dúró ká tó ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé kó o wá dìgbà ìwọ̀sí burúkú tiẹ̀ ní fóònù tó bá jẹ tó lójú tì ìgbà tó ti kú yẹn ló ti yẹ kó gbé páàkì ẹrù ẹ gbogbo wọn tó bá jẹ́ kó fẹ́ jalè àwọn nǹkan tó fẹ́ jí jáde kó ti jí yes kó dẹ̀ ti bá tiẹ̀ lọ. kó lè fọwọ́ kan àwọn nǹkan ẹ̀ tá àti ẹ̀ lè mọ nǹkan tó ti jí ló yẹ kó rọra kúrò ń bẹ̀ kó máa bá tiẹ̀ lọ wá dúró ó wá bẹ̀rẹ̀ sí í ta pẹ̀lú àwọn ẹni tó jẹ́ pé ojú òbò kan náà ni wọ́n ti jáde. wọ́n ti jọ bí wọn. inú ẹjọ́ wo adájọ́ wo ló fẹ́ dá. ó lè rò pé àwọn òpè àwọn amukun mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ ló rò pé bóyá àwọn náà máa fáìdì. adájọ́ wo ló fẹ́ dá tá máa ní pé wọ́n lo right wọ́n táwọn ọmọ ibi tó ti wá. tá máa ní pé wọ́n lo right wọ́n ni the best wọ́n ló like so torí ìyẹn wọ́n ni kó gba gbogbo property yẹn. láíláí nígbà tó wá ka wíìlì ń sìn báyìí tó wá di pé ọkọ ni ẹ tó kú ló ti kó gbogbo property fún ojú ìbò ló wá fẹ́ kọjú sí ìsìn. ẹ jọ ṣó ti jáde lẹ́yìn ìgbà yóò ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn ṣá. èmi ò tẹ́ ẹ mọ̀ bóyá ó ti sọ̀rọ̀ but èmi I don't just like the way she was talking. he talk too much kí ló dé. in fact inú mi ni pé eléyìí ò lára alẹ́ tán lè pé ni pé kí ló ń ṣe ẹ gan ṣé ibi tí wọ́n ti bí ẹ lélẹ́yìí ni ṣé fámìlì ẹ lè tó kú ni ó ti yẹ kó ìgbà kan ṣe kó wá bò mí ìgbà bò mí èmi ò mọ ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àwa Yorùbá in fact kọ́lọ̀ ṣàánú àwa Yorùbá náà ló mọ orú ẹ̀yà tó bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ pa Yorùbá lẹ́ẹ̀kan. ẹ̀yà Yorùbá ẹ̀yà tó lágbára ní ẹ̀yà Yorùbá ẹ̀yà tó le bí ẹ̀yà Yorùbá tí nǹkan bá le tán gbà míì wọ́n á rí nǹkan dúdú bá wọ́n á dẹ̀ máa sọ fún wọ́n á pè é funfun God bless you sir. wọ́n máa ní funfun. àwọn náà wọ́n lọ mọ òkú wọ́n tún lọ mọ òkú mọ́. àwọn adégún ó tún ládé ògùn mọ́. kẹ́ máa wò ó kẹ́ bá ń wo gbogbo iṣu tó ti ṣẹlẹ̀ Nàìjíríà yìí gan bàbá mi ń sọ fún mi nípa ọ̀rọ̀ Awólọ́wọ̀ bó ṣe ṣẹ̀wọ̀n
wọ́n ní ọmọ Ògùn state gangan jọ sí fún ẹ̀mí mọ́ ló sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n. nígbà tí Abíọ́lá nígbà tí Abíọ́lá kú tó fẹ́ ṣe interim government wọ́n mú Sónẹ́kà tó jọ́ ọmọ Ògùn state. àwa náà dán lò pẹ̀lú ra wa. ẹ lọ rí pé Yorùbá yẹn. àwa náà lọ ta ara wa. ẹ wo ikọ̀ kan ṣẹlẹ̀ social media ń gbà kan tọmọ kan bú ìyàwó gọ́vnà Kánò tí ọmọ yẹn ó tàn káàkiri social media ń gbà kan tí wọ́n fi wọ́n mọ ọmọ yẹn lọ ẹ̀wọ̀n pé ọmọ yẹn máa ṣe ẹ wo báwọn Haúsá lọ́ọ̀yà ṣe dìde fún ní nà ó ṣe ìyàwó Buhari ní bọ́ yẹn kù náà. ìyàwó Buhari ẹ wo bí wọ́n ṣe dìde fún ìyàwó Buhari ló kù náà. ká ní Yorùbá ló máa dá ẹjọ́ ẹ̀ pé kọ́kọ́ lọ tẹ̀wọ̀n oṣù mẹ́fà náà. at the end of the day àìsàn kan tó wá padà wá láìkí ọmọ yẹn. bẹ́ẹ̀ ni kò ṣe kọ́kọ́ nìyẹn. Yorùbá padà wá láìkí ọmọ yẹn ni ó jẹ́ Yorùbá ni wọ́n máa ní ká pàdé. wọ́n ní ká pàdé. bẹ́ẹ̀ ni tí wọn ò bá pa wọn máa wà lẹ́wọ̀n dì sí bá a ṣe ń sọ̀rọ̀ owó máa kán mi sẹ́wọ̀n ẹ̀ ni. àwọn aláwọ̀ ẹbí ní ọjọ́ Bobrisky sẹ́wọ̀n o. Bobrisky nìkan ni máa ń náwó tó nìkan ni máa ń náwó ọ̀yà táwọn ọmọ Ìgbò kì í dáwó lẹ́lẹ̀ fún ọmọ orí ẹ̀ báyìí wọ́n máa tẹ̀. àbí kí là ń sọ. tẹ́ ẹ bá wádìí ẹni tó wà nídìí ọ̀rọ̀ tó fi lọ sẹ́wọ̀n yẹn ó máa jẹ́ ẹni tó súnmọ́ ó máa jẹ́ Yorùbá yìí náà ni. the same ẹsẹ̀ tí Bobrisky ṣẹ̀ ní chief priest ṣẹ̀ wọ́n fò ní bẹ́ẹ̀lì. wọ́n fún bẹ́ẹ̀lì o bẹ́ẹ̀ wọ́n kàn question rẹ̀ ó dẹ̀ lọ. lẹ́yìn ìgbà yẹn tí wọn ò fi owó ni ṣebí wọ́n ń fowó wọ́n ṣe kí owó lẹ́yìn ìgbà. Yorùbá. èèyàn tó bá ní aráalé tó dáa ni ó ti yẹ kán